ó kí a ṣe wáàsí Hayyakumullah. fún ara wa náà torí wípé ọ̀pọ̀ oníwáàsí ló yẹ kó padà sílé kéwú tún lè tún kéwú kí. Insha Allah. Pírọ́blẹ́mù tá ní nínú ìsìlámù ni pé tí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí ó fi dàbí ìgbà tó já sí wípé wọ́n fẹ́ wúlò jù wá lọ ní humanity inú society. Hayyakumullah. Society tá wà yìí àwọn kìrìsìtẹ́nì fẹ́ wúlò jù wá lọ kì í jẹ́ pé kò sí bàjẹ́ nínú tiwọn náà bá a ṣe rí àfáà tí ń ra eré èèyàn lárí pásítọ̀ tí ń rí. Masha Allah. Bá a ti rí àfáà tí ń pààyàn lárí pásítọ̀ tí ń pààyàn. Bó ti rí náà bàbá. Bá a ṣe rí àfáà tí ń fi ọkàn èèyàn ṣàṣejẹ lárí pásítọ̀ náà tóun náà ń lò bẹ́ẹ̀. Hayyakumullah. Lọ́dọ̀ tiwọn ètò ni wọ́n máa ń pè ètò lọ́dọ̀ tiwa dàwa ni wọ́n pè. Hayyakumullah. Orúkọ tó ń kálukú ń pè nù lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ètò làwọn ń pè. Hayyakumullah. Lọ́dọ̀ mùsùlùmí dàwa ni wọ́n pè. Masha Allah. Àmọ́ àwọn a máa ṣe wáàsí fúnra wọn number 1. Ẹlẹ́ẹ̀kejì wọ́n a máa lọ fún ojú ọ̀nà preach àbí kílẹ̀ máa pè preaching. Wọ́n tún máa lọ kọ́ọ̀sì rẹ̀ lọ́tọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá máa bá ìbò tán máa gbogbo ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá lọ kọ́ọ̀sì bí wọ́n ti máa pèpè kò sí ìhun ní Islam ẹ̀sẹ̀ ń bẹ àlónì òun là ń pè ní àtẹ̀dẹ̀rì. At-tadrib, teaching practice. Àwọn àfọ̀hún wà sí ẹlòmíì ò tí jáde tàòjí ó ti lọ ra agbára bíi 10 yóò wá kó sẹ́sì kanlẹ̀ yóò wá wíláwà ní yóò wá fi tẹ̀sùbá yóò mú tẹ̀sùbá lọ́wọ́ tó bá mú lọ́wọ́ òun náà wá jókòó wájú kì í sì gba sàádà tòjí òun náà wá lóhun ṣe wá sí ètè ń lò jáfa ẹlòmíì ìgbà sàádà arábíà ń ti ṣe jálàbí ẹni tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tó ń fẹ́ kó ayé lẹ́kọ̀ọ́. Náà ìsìláàmù ń sunkún lásìkò tá a wà yìí. Hayyakumullah. Ètè ń bá ẹkún bọ̀ tẹ́lẹ̀ àmọ́ ti débi tí ìsìláàmù ń sun ẹ̀jẹ̀. Kí ló ń fà tí fi ń sun ẹ̀jẹ̀? Àwọn tí ìsìláàmù fọkànbalẹ̀ sí wípé ọ̀dọ̀ wọn ni òun ti rí fans. Àwọn ni wọ́n ń kó fáǹsì kú lọ́dọ̀ Islam wọ́n sì ń kó lọ́dọ̀ Shaitan. Subhanallah. Ẹ̀yin ọ̀dọ́ àfà a ṣe wáàsí fún yín oníwáàsí ní àmì ẹgbọ́ wáàsí èmi náà ṣe wáàsí fúnra mi. Hayyakumullah. Bẹ́ẹ̀ bá dé gbogbo bí tí wọ́n ti ta lékulẹ́ja tí wọ́n ti ta ewé ọmọ tí wọ́n ta eri ọ̀ká eri èrè awọ ẹkùn awọ ọ̀jímèrè eri ìsèbé agilintí olóńgbò òkété kí wọ́n pè gbogbo ẹ̀ ibi tí àwọn àfáà ń lè jòkó sí jósẹ́nì sínú wọn ò jónú lé mọ́ wọn ò lọbẹ̀ lè ra gbogbo eré ibú tí wọ́n bá rà kún gbérí ibú lọ́nú ilé wọn kún lè jò mọ́ ìta gbangba ọ̀dọ̀ àwọn àyà tí wọ́n ti ra ewé ọmọ wọ́n tún ní àyè tí wọ́n ti jósẹ́ àwọn àfọwọ́ àtò kalẹ̀ báyìí nígbà tí wọ́n bẹ ń jẹ́ mọ́. La ilaha illallah. Tẹ́lẹ̀ yìí bá ti wá jó tiẹ̀ tán wọ́n bá jó yóò jòkó wọ́n bá jó ni torí kírọ́fà tí wọ́n fi lè jó ń bẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ jó ní nǹkan èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò sì fẹ́ mú un lọlé kí wọ́n má dá wọn lọ́nà ẹ jó ń bẹ̀ wọn náà ká máa gbé lọlé. La ilaha illallah. Gbogbo wa láti bọ́ síwájú ṣe kútúbà àjímọ̀ ẹ wo iye ẹgbẹ̀rún èèyàn tí ó kírun lẹ́yìn rẹ̀. Ẹ wá ní pé ọkàn àwọn mùsùlùmí ń le ẹ wá láwọn ọmọ mùsùlùmí ya terrorist wọ́n yà tọ́rẹ́ yìí tẹ́ ń ṣàdúrà ńjọ́ tí wọ́n bí wọn eré ibú ẹ kú sínú rẹ̀ àárín ẹ̀yin àtọ́lọ́hún ọ̀dán ẹ sì fẹ́ ṣàdúrà fọmọ tuntun tó wáyé. Àfáàjò sọmọ ló kọ tó ṣe mutí tán. Ó ṣe mutí tán ni ọmọ la bí yìí nísìn àwa àfa alájòkólẹ̀ tá a gbó kọ́ wọn jáde yìí tá lọ́ máa kọ̀kọ́ wa a sì panu pọ̀ bàbá ọlọ́mọ a sì fẹ́ rán àwa sọ́lọ́hún kọ́mọlé lárúbáríkà ẹni tá a gbé kútúbà fún pé ó ṣe kútúbà
kí ló lò ń lékú tó jáde. Hayyakumullah. Bàbá ọlọ́mọ òsì ní òpù kan jù wá lọ. Bẹ́ẹ̀ bá ń ṣe kútúbà fún ọmọ ọlọ́mọ táyé àwọn ọmọ àwọn bá ń bàjẹ́ kí gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe kẹ́ mọ̀ wípé ọ̀kan nínú ògo ìsìlámù lẹ́ ń pa àwọn ẹrù ọjọ́ rẹ̀ wájú Ọlọ́run. Hayyakumullah. Allah. Karamakumul karim. Kéèyàn oru láwà ní lérí pẹ̀lú láwà ní ọwá lọ lékúlẹ́já ó lè ra olóńgbò ọwá jù sínú àpò kọ̀mọ̀ pápò ti ya olóńgbò wá jáde ń bí àpò ọwá ahọ̀ ọbẹ̀ ní wọ́n ń gbé láwà ní lé olóńgbò kì bí ẹ bá ń lé. Pẹ̀lú láwà ní balabala fáà ń bọ̀ mẹ́sà wúsù bọ́ra mo lè má ṣe bọ́ra mo ti sàwúsù ọ̀rẹ́ di ń bẹ̀rẹ̀ àwúsù mo ṣe náà tó mo lè má fàáyà tí fi parí ọ̀rọ̀ gbogbo ẹ̀ ń bẹ́ ńlẹ̀ ni. ọwá ń lé olóńgbò kí àdúgbò míì táàfà míì bá ń gbé bẹ́ẹ̀ ará àdúgbò ní gbádùn pẹ̀hún pẹ̀lú òórùn kìí ṣe òórùn tùràrí àlìjẹ́nnà kìí ṣe tùràrí àlùkùránì kìí ṣe tùràrí àdúà eré ibú tó ń jó. wọ́n àbá tí wọ́n wá Ọlọ́run dọ́dọ̀ rẹ̀ wọ́n náà ń wá sí ìtaní lọ́dọ̀ ẹnìkan. wọ́n mọ̀ fi sọ pé àwa àfa àárùn sáyé àárùn sáwọn èèyàn àwọn èèyàn láìkì wa mọ́ ẹjá sòdodo ọ̀rọ̀ ogun má ti jòkó yìí wọn láìkì wa tí mo bá bí wọ́n nísìnyí mi ò ní bí wọ́n káṣí lọ́mọ bá tu ni tí mo bá bí wọ́n nísìnyí wọ́n ní bẹ́ẹ̀ àmọ́ mi ò ní bí wọ́n tọ́ra sí wa ó tu méjì ara wa ká bu àṣírí ara wa wọ́n bá ṣe jòkó lẹ̀ yìí wọn láìkì wa wọ́n ń sá fún wa tá a bá pàdé wọn tí a bá sálámà sí wọn àfẹ́ dá wa lóhùn mọ́ bọ́ ọba ní kìí ṣe gbogbo àfà mú mẹ́rin jáde wọ́n tó ní èsè gbogbo àfà mú mẹ́rin jáde àwa bí ọ pé mẹ́rin ohun tó mú jáde kí ló fi qualify wọn èyí tó ló mú jáde ohun bọ́yọ́ tí ní múnú yàrá ọmọ èwo ní jẹ́ báwọn èyí síra mímọ̀ nǹkan ní èsè gbogbo àfà ọ̀rá pàtẹ rẹ̀ gbó sínú tíì. ọ̀rẹ́ yìí tí ń fi ògógóró tí ń fi rẹ̀ igbó ni. ẹ gbó sínú tíì ní láìláàjì. bó ti rí nù ni pírọ́blẹ́mù táwa mùsùlùmí ní láyé ni pé a fẹ́ gbà wípé a dá láwa àfa a sì dá a dá àwa lọ́lọ́run sì ní a wá fọ àwọn ayé yìí mọ́ nítorí torí ẹ̀ràn wa wá náà ni pé ká wá fọ ayé mọ́ wáàsí tó kù tá a máa ṣe nísìnyí gbogbo ẹ̀ ló yẹ kí gbogbo àfáà tí ó ṣe wáàsí nínú Ramadana ọ̀rọ̀ àwa àfáà ló yẹ kí a máa bára wa ṣe wáàsí ẹ fọ àwọn tẹ́lẹ̀ fẹ́ ṣe wáàsí ilẹ̀ fún náà ẹjá wọ kọ́kọ́ lọ lè mọ́ tá a bá mọ́ láti fọ àwọn mọ́ wọ́n ó fi tọ̀ wẹ̀ ẹnìkan fi gbẹ para wa nígbà náà fẹ́ fọ ó tún wá mú ìtọ̀ fi fọ. àwa ọ̀dọ́ àfáà àwa ní pọ́blẹ́mù Islam lónìí àwa gẹ́gẹ́ ní ìṣòro Islam àwa tá ń jẹ́ ọ̀dọ́ àwa ní ìṣòro Islam kí ló fà á a fẹ́ lé àwọn ará wájú bá a sì gbé àwọn àfáà kan a gbé wọn síwájú gẹ́gẹ́ bí sílábọ̀sì pa a fẹ́ jọ wọn kọ̀ wá sí ń tà ń wù lára wọn ju owó tí ń bẹ lọ́wọ́ wọn lọ. tabaníkà sọ tí jòdòdó ọ̀rọ̀ lérí à ń kọ́ máa ń kéwú à ń ṣe wá sí yìí kò sówó mẹ́ iṣẹ́ alkiyama ni òun ni gbogbo àwọn àfáà tàná ṣe wọ́n lò ó òun ni ẹ bá ẹ̀kọ́ àbí bàbá wa alágbò alfa wa àgbà alágbò tí wọ́n kọ́lé méje ni mọ́tò mélòó wọ́n lò apàṣẹ sí ni wọ́n bí nǹkan kan bá ń ṣẹlẹ̀ náà bá ní Ọlọ́run dá dúró yóò sì dá dúró àwa lówó lóòótọ́ ọyá pàṣẹ pé lọ́la kí Tinubu ọfà epo wálẹ̀ yóò tó lókè sí ni. Hayyakumullah. Tẹ́yìn bá kúkú ń béèrè lọ́wọ́ yín ẹni tó ní ẹsẹ̀ gbogbo àwọn àfà àwọn jáde
ká sọ fún un pé ó pàṣẹ báwọn tàná ti pàṣẹ wò kò lè ráṣẹ pa. mo mọ tí mo ń sọ èmi tó yẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ wájú mi ẹni mo ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mò ń bò tí n bá tú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yẹn bá tọwọ́ bọ̀ nílẹ̀nu tí n bá tú nǹkan mi àbá wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ àbá wọn sì máa lè wọn lóko. ó di àfà kórí owó ń di jálàbí kọ́ wá pé ọmọ olóṣù wọnú ilé pé kọ́ bọ́ aṣọ́lẹ̀ ní òhù kọ́ máa jó ó sì máa ná pásù owó sí la nǹkan tí mo nǹkan tá a rí ni n tó ní sí kọ̀ǹtà tó ní masdaru mọ̀ọ́sùkù ni kọ́dà fídíò ẹ̀ wà owó ni wọ́n fi tẹ̀ mọ́lẹ̀ àbí kí ló ń bá mi sọ. obìnrin ọmọ jó ní òhù àfà tó rówó tó ní di Al-Qur'ani lòun ti rówó ti ń parọ́ ó sì mọ bí òun ti rí èyí ní rówó ń di èṣù kọ́ ná sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́wọ́ gbà èṣù náà ni ó gbà lọ́wọ́ ẹ̀. Naam àwa ọ̀dọ́ àfà ní sàmánì tòní ẹ ṣeun púpọ̀ ẹkùsẹ́ àmọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni pé ṣé kìí jẹ́ pé àwọn àfà àtànátà ń dákọ lónìí ṣé kìí ṣe ọ̀dọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí ni èyí ṣe táwọn fi lo ọ̀dọ́ wọn dáadáa tó fi ṣẹ́kù fáwa lónìí bóòlà wa ń lo ọ̀dọ́ tòní só lè ṣẹ́kù fáwọn tọ̀la àti ń da ojú ọbẹ̀ rú ọbẹ̀ wọn ò lépo mọ́ kò ní magí mọ́ ó ti dàtẹ́ pé yàrá ní àfà ni mí ẹlòmíì ó sì họ pé àfà báwọn ọmọ abúkan ń bẹ tẹ́ bá gbó kọ wọn báwọn ọmọ abúmi tí wọ́n gbalẹ̀ ẹ bá gbó kọ pé lágbájá àwọn yóò sì mọ̀ pé òun dà bí ìgbà tí ó yọ sí wọn ń bi tí wọ́n burú dé ọwọ́ adigun yẹn bá dákọ̀ àfà lónìí àwọn yóò sì fẹ́ họ. mo á fẹ́ kí ẹ wo àyà méjì yìí ọ̀dọ́ ni baba Sheikh Adam wọ́n kọ́ kalẹ̀ nínú tírà wípé wọ́n yà al-Islam al-yawm kíní kan ìrántí ma tawjihu da'wa bayna al-amsi wal-yawm ẹ bá ń bẹ tí baba sọ̀rọ̀ ọ̀dọ́ wípé ash-shabab zuratul yawm baba ní àwọn ọ̀dọ́ àwa ni fọ́tò tòní wà uddatul gadi sọmọ ẹgbẹ́ yàrá kí baba ọlọ́mọ wọn rí mi ọfẹ́ máa wù mí àwa sì ní preparation ọ̀la wà uniwanu al-adir àwa ní àdírẹ́sì tòní tí wọ́n fi mọ̀ wípé ìsìlámù dùn torí ọ̀dọ́ lèèyàn fi sẹ́sìn arúgbó ò ṣe sí é wákò wọ́tò lè mustaqbal àwa ní agbára ọ̀la agbára tí ń bẹ lọ́dọ̀ wa ti bọ́ láwọ̀dọ́ àfà súra fọ́tò ìsìlámù tí ń bẹ lára wa ti bọ́ preparation wa fún ọ̀la ó ti bàjẹ́ a ní good preparation mọ́ wọ́n ti lẹ fọ́tò mọ́ wa la lásìkò tí social media dé ìbàjẹ́ tẹ̀ ń ṣe é bọ̀ wọ́n jọ social media ò tí ì dé social media dé ẹ̀rọ tó bà yín pé àṣírí yẹ́wò mọ̀ tó búlà zarayu ọlọ́run lọ́jọ́ tí tu gbogbo kọ̀kọ̀ tẹ́ẹ̀ ní lágbára àti dá a padà mọ́ ẹ wá rò pọ́jọ́ àlùkìyàmọ̀ ni òun ló dé yìí gbogbo ń tọ́ bá ṣe pamọ́ nìṣẹ́ wọ́n bọ̀ tu ni tọ́ bá wò yẹn yẹn ń pé sáìtì la wà yìí nínú sáìtì ẹnìkan ò rí wa ọ̀ mẹ́ni tí ń bẹ lábẹ́ ewé lọ́kàn na kámẹ́rà sí ó sì sùn rẹ wá sọ́dọ̀ rẹ̀ báyìí yóò sì gbé ọ tòun ti bí social media ti wá déhùn náà àtún wá ń ṣèbàjẹ́ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni tí òkèwú bá pa èèyàn tí àáfàá tó ké bá pa èèyàn táwọn méjì jọ pa èèyàn lẹ́ẹ̀kan náà ó yẹ kọ́kọ́ dájọ́ àáfàá kún tó dájọ́ tọ̀hún ẹ̀ẹ̀mejì ló yẹ kó pa òun wọ́n pa alákọ̀ọ́kọ́ wọn tó palẹ̀ kejì ẹ̀hùn ni pé tí wọ́n bá pa tán kún sun kọ́ má lórí pamọ́. ẹ lọ wo Suratul Kahf a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaytanir rajim.
بسم الله الرحمن الرحيم إنهم فتية أوريني إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا Asahabul Kahf ọ̀dọ́ ni wọ́n. Àwọn gbéra kù nulé wọ́n lọ nú kòtò pa àwọn fẹ́ ma Ọlọ́run wọ́n wá Ọlọ́run lọ. Wọ́n wá lò 100 ọdún bẹ́ẹ̀ tí wọ́n fi ń sin Ọlọ́run. 100 ọdún. Ọlọ́run ò pa wọ́n. Wọ́n sin Ọlọ́run nú kòtò 100 ọdún. Wọ́n wọ kálúwà. Ọlọ́run fi wá fún wọn ní àwọ́dù pé Innahu fityatun amanu bi rabbihim. Àwọn ọ̀dọ́ ni wọ́n. Fityatun amanu bi rabbihim. Ìmánì ni wọ́n ní pẹ̀lú Ọlọ́run. Amanu bi rabbihim. Wa zidnahum huda. Torí pé wọ́n ní ìmánì. Allahu akbar kabir. Innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى كانوا من آياتنا عجبا إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين ẹ̀yin àgbàlagbà ẹ dákun torí Ọlọ́run أمدا ìbànújẹ́ pọ̀ lára wa ẹkún sì ń pa wá nǹkan sì ń ṣe wá ibi tá ń bá lọ yìí bá a bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ a lè bọ́lọ̀ dáadáa summa billahi alladhi la ilaha illa huwa ẹnìkan wá bá mi lálẹ́ àná ó ní àfa àtàyè ṣe ọlọ́rọ̀ tẹ́ ń sọ yìí olówó olóòótọ́ àmọ́ tí èèyàn bá ronú délẹ̀ èèyàn gbà pọ́lọ́run ní sọ̀rọ̀ kìí sẹ́ àwọn ọ̀dọ́ là ń lo ayé lónìí àwọn àgbàlagbà lò lánàá ìjẹ́ bí táwọn àgbàlagbà sọ kalẹ̀ síta àti gbé yìí ìjẹ́ àtúnṣe ni àbàbàjẹ́ òun láyà Kùránì wí Suratul Kahf
نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم àwọn àṣàbù làkàbì nù. ọlọ́run ní náhànù bàbá wa lágbo àwọn ọlọ́run alayka naba'ahum bil haqq. ẹ máa ka ọ̀rọ̀ wọn fún ọ àmọ́ gbogbo tí ń bá sọ fún òdodo ni kò sí rọ́mẹ́. àwọn àṣàbù làkàbì tá a sọ yìí. ọ̀dọ́ ni wọ́n. Amanu bi rabbihim. àmọ́ àwọ̀dù wọn ni pé wọ́n ní ìmánì pẹ̀lú ọlọ́run mùmínì ni wọ́n wá sí wasidinahum huda àwa lékún ìmọ̀nà wọn ala qulubihim àwa aṣọ kan wọn pọ̀ àjọ kan wọn ó ṣe nǹkan kan ju tàwọn ọlọ́run lọ ẹ̀wọ̀n nígbà balabalẹ̀ rabatna ala qulubihim àjọ kan wọn ro nǹkan kan mí ju tàwọn ọlọ́run lọ. ìdíkọ́mú. nígbà wọn dìde kú lé wọn tí wọn wá bí kòtò. faqalu rabbuna rabbu samawati wal ard. wọn lọ́ba wa náà lọ́ba tó ní sánmà tó sì nílẹ̀. lan nad'u min dunihi ilaha. kò sẹ́ni á pè lọ́lọ́run míì máa fún un níta àwọn àṣẹ abúlé káfí wínú ọ̀dọ́ sí làwọn náà jọ náà. laqad qulna idhan shatata. bàbá tó pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ajẹ́ pé wíkú wílà ń wí. haulai qaumuna. la ilaha illallah. ittakhadhu min dunihi alihatan. Qasim. karamakumullah. ṣé àwọn ọmọ pe nǹkan mi lẹ́yìn ọlọ́run báyìí. yakumullah. wọ́n náà ló ṣe la ilaha illallah olóòrùn ọparí ẹ̀tàn kó o tó sùn o tó gbé igbá lọ́wọ́. ó bẹ̀rẹ̀ sí pé àwọn ẹ̀yà ó ń pe Ọ̀rúnmìlà ó ń pe Ọbàtálá ó ń pe Ṣàngó ó ń pọ̀ya ọ̀pọ̀fọ̀ ó ṣe láìlá ó ṣe àṣkárù ní wákàtí kan ó sì pọ̀fọ̀ lọ́gbọ̀n ṣẹ́jú ọ̀dà méjèèjì pọ̀ pé kọ́lọ́run wọn tẹ́wọ́ gbà yìí tó bá wù mẹ́ yóò dá yìí ń padà fún ọ yóò gba tiẹ̀ àmọ́ tiẹ̀ tó gba àwọn náà ò ní jèrè rẹ̀ lọ́dọ̀ rẹ̀. haula ikọ̀ ń bọ̀ bá èyí ń dúró lọ́dọ̀ ti àwọn asahabul kahf. ayakumullah. ẹ wá lọ lè wo ti anabi Ibrahima. alayhi salatu wassalam. ọ̀yà dá lóhùn. ẹsẹ̀ yẹn ولقد آتينا إبراهيم رشده من قبل. bá a ti ń sọ̀kalẹ̀ nínú mọ́tò ẹ wo ìrìn tá a ní láti lọ ní tàbí déyà yìí ìjà lo wákàtí márùn báyìí ààyè tó ń rìn lọ báyìí náà ni. ولقد آتينا إبراهيم رشده من قبل. àlùfáà wa gbà ẹ wo Ibrahima náà ọlọ́run náà fún ní rúṣìdàhù. min qabl. a fún ní ìmọ̀nà kó ní ìmọ̀nì láti ilẹ̀ ìgbà tí ń bẹ lọ́dọ̀ ìmọ̀nì ti dára tì náà. wa kunna bihi alimin. àwa la sì mọ Ibrahima bó ti lu ayé rẹ̀. idh qala li abihi. ìgbà tí ń sọ fún bàbá ẹ̀ bàbá rẹ̀ ń jẹ́ Azara ìwà ń sọ fún bàbá rẹ̀ àti àwọn àjọ rẹ̀ tí wọ́n jòkó ti bàbá wípé. mahali ìtàbàfínú lẹ́tí àjọmlá àkìfún. èwo làwọn òòṣà eré ibú tẹ́ kójọ yìí àkìfún àtọ̀sán àtòrú lẹ́ ń sìn ẹ̀ fìgbà kan kù lọ́dọ̀ rẹ̀ ìgbàlẹ̀ lọ́dọ̀ ẹ̀. àwọn bàbá rẹ̀ wá ń sọ fún pé. wajadina abana laha abidin. àwọn bàbá tó bí wa la bá wọn tí wọ́n ń sìn ọ̀dọ̀ wọn láti jogún àwọn òòṣà yìí Ibrahima ṣe ń bẹ lọ́dọ̀ ọjọ́ náà. kọ́ọ̀là. ọmọ èké ni àwọn àgbàlagbà lọ́wọ́ ẹ̀wọ̀n kan ńgbà Ọlọ́run fi rúṣìlù sí la ni wọ́n ń sọ fáwọn àgbàlagbà wípé. làkọ́dí kóńtóm antum ẹ̀yin tẹ̀ ń sin òòṣà ẹ̀yin tẹ̀ ń sin òòṣà yìí lónìí wà á bá ukùn àtàwọn bàbá yín tí wọ́n sìn lánàá ẹ̀yin méjèèjì bí dọ̀là lè mọ̀ bí àná tó fojú hàn lẹ́wà nù rẹ̀. kọ́ọ̀lù. àti bàbá àtàwọn tí ń sin òòṣà náà wọ́n wá ń sọ fún Ibrahima wípé. àbíbánà bí hákì. sẹ́ńtò wípé àti wà nù ànù sódodo lọ ń sọ fún wa ní. àmọ́ àǹfààní láìbí. àbọ̀ ń bá wa ṣeré ọ̀ ń bá wa ṣàwẹ́ wa. kọ́dà bá rọ̀bùkún. Ibrahima ní wípé. rọ̀bùkún. bá yín ṣàwàdà sì parọ́ fún yín
àmọ́ rabbukum Ọlọ́run ọba tó dá yín kalẹ̀ rabbus samawati wal ardi ẹni ó yẹ kẹ́ ẹ máa sìn tí ń rè yín òun lẹni tó sọ sánmà di bó ti wà yìí alladhi fatarahum òun ló sì sọ ilẹ̀ ẹlẹ̀ di bó ti wà yìí wa ala dhalika òun ló sì dá gbogbo àwọn òòṣà yìí èmi jẹ́rìí o òun nìkan náà lọ́ba watallahi Ibrahima ni mo fi Ọlọ́run búra lakinanna sunamakum bí wọ́n ti jẹ́ ọkàn yìí ti jẹ́ ọkàn yìí náà lọ gbogbo òòṣà yìí ò ní wò pátápátá bada an tuwallu mudbirin nígbà tẹ́ bá kú ńlé tẹ̀sí ńlé má فجعلهم جذابا wọ́n kú ńlé lóòótọ́ Ibrahima sì wá sọ gbogbo òòṣà wọn ọ̀sọ́ di ẹ̀dùn arinlẹ̀ ọ̀làlà sí gbogbo òòṣà mọ́ wọn lọ́wọ́. إلا كبيرا لهم ẹ̀yin náà ti rí gbogbo tó kù báwọn bó ti lálà sí wọn bí wọ́n ti dé tí wọ́n ní ta ló ba òòṣà wa jẹ́ ta ló ṣe kí la fẹ́ lò ń bẹ̀ ni pé ọ̀dọ́ ni Ibrahima ń jọ́nà kì í jọ ọmọ 40 ọdún lọ njọ́ tẹ́lẹ̀ yìí ṣẹlẹ̀ oníkálukú wu ọjọ́ eré wa shabab abẹ̀rẹ̀ láti 30 35 40 45 50 bí bá ti kú ní 50 tí ń lọ 60 tí ń wọ marhala ṣẹ̀yẹ̀kúhà tí ń wọ àgbà ó ti kú ní ọ̀dọ́ ẹ wá wo àwọn ọ̀dọ́ tá ń bẹ lónìí kí la fọ̀dọ́ wá sí ọwọ́ adigun bẹ́ẹ̀ yẹn bá ti kéwú ní ṣe kò sí ní tí ó fi kéwú ẹ̀ sí tó ju jálàbí lọ jálàbí nìkan náà la rí ibi kéwú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ lé kéwú lónìí àwọn àfọ̀n jálàbí ni wọ́n rí tí wọ́n fi wọlé kéwú àwa kéwú a rí àwọn àfà tí wọ́n síríọ́sì pẹ̀lú Ọlọ́run tani ọmọ bí bàbá wa ṣe Uzasi lè ti lu ayé rẹ̀ الله تعالى ọ̀dọ́ ló lò ló sì kú lórí ọ̀dọ́ gbogbo èyí wọn ju 43 44 lọ ṣe Uzasi lè ẹ wo ṣe Uzasi lè ti lámì tí ọ̀parẹ́ lòní ọ̀dọ́ sí Maulana Nakibul Ashraf ṣe Abdullahi Zalati ọ̀dọ́ ni wọ́n lọ gbogbo ọjọ́ wọn ojú 55 lọ wọ́n èyí tí wọ́n ṣẹ̀yẹ̀kú hàtán tí wọ́n fi kú láyé wọ́n sì parẹ́ lónìí. Alfa àwọn Abdullatif Mẹ̀yìkábára rahimahullah onímọ̀ ńláńlá ni àwọn náà pé 50 tí wọ́n fi lọ ọ̀dọ́ ni wọ́n fi lọ. Alfa Abdul Fattah Yasin rahimahullah òun náà pé 50 kódà ó close 40 náà ló kú láyé wọ́n sì lámì wọ́n sì lérí pa ẹ jẹ́ á sọ fún yín dáadáa o àfa àtọ́bá yẹ pé jálàbí nìkan ní ń ṣe ìwọ̀n ẹlẹ́yìn o ياكم الله òun jálàbí nìkan ló fi jálàbí nìkan ní ń ṣe ìwọ̀n ẹlẹ́yìn o àwọn àlejò tí ń wádọ̀ rẹ tó bá ti kú táwọn ní wádọ̀ ọmọ rẹ torí ń tán rí lára rẹ fún ọba ti bá lára ọmọ wọn kálukú ó sì lọ bí ẹyẹ ni èyí wọn ni wọ́n wá gbámú ní irinṣẹ́ ọ̀wájú ọ̀nà tí Ọlọ́run mọ́ tá a bá ti wà lọ́sàn-án tá a rìn kí tó bá di lálẹ́ ẹlòmíì ti di ẹgbẹ̀jì ẹlòmíì ti di fàlẹ̀ yìí ẹlòmíì di daguro ẹlòmíì di abidjan ẹlòmíì di dakuda káàbá ó sì jáde lóru kọ́mà lè wẹsẹ̀ lérí ta àwọn ọlọ́dẹ wa mú ọgbọ́n kí wà fà. ya shababa al-yawmi bọ́ọ̀sì gbó ọbẹ̀ kí n máa ọbẹ̀ kí n tètè kájá kí n fi jára yìí lọ. suma billahi alladhi la ilaha illa huwa wa rabbil Ka'ba. sẹ́ni bá a ti ń lọ yìí tá a bá dá a padà sí ìpìlẹ̀ báwọn tàná ti ṣe a ní pàdé àwọn tàná dáadáa. ياكم الله ya shababa al-yawmi ń búra fún yín nù báyìí kí bá a ti ń bá a lọ yìí là ń bá a lọ bá a ti ń lò lọ yìí ó lè takò mí ó sì lè jáde kó fẹ́ dìfẹ́ǹdì ara rẹ̀ ó ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ ni
torí wọ́n gan tó fẹ́ dìbẹ́ẹ̀dì tó takò mí o ọmọ pé wọ́n là kọ́kọ́ ilé rí bú ọ nínú àfa ibi tá a ti mọ̀ wọ́n bá ní kó ń kálukọ̀ jáde ọmọ wa ṣépè àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ẹlòmíì ò tún ṣépè rẹ̀ lérí ọ́ kọ́dà ẹlòmíì ò tún mọ́ bẹ́ẹ̀ ṣépè kókó ọmọ lẹ́yìn ìrọ́ ló ṣe pa ọkàn fẹ́ tí ó fẹ́ ṣètò ìfújú láyé ni ó tún bá tọ́ bẹ́ẹ̀ jẹ́ èyí wọn kọ́ àmọ́ ọjọ́ kan bẹ tá a sì lè kó wọ́n mọ̀ tú. Inshallah. inú mọ́tò náà ni a ti kọ́ orin yìí Iyakumullah. àbí afa Abdulhakeem wọn á ní kọ́ọ̀sì ẹ̀ mú báyìí ro ẹ̀ máa kọ́ orin náà kalẹ̀ ọba yìí ti kọ́ kalẹ̀ báwọn ọmọ wa ń tán abá pariwo àṣetán pé sórí kìíní ẹ̀rọ ayélujára kó kálukú ọmọ kà á èmi ẹ̀ ṣe ṣááyú ẹlòmíì tọ́lọ̀ ń bá ní ọ wá ń wá ni àwọn ọmọ mi yìí la kọrin tí n bá yìí ti kọ́ wọn ni wọ́n kọ́ kalẹ̀ èyí tó bá ti pé ọba pé ẹ bá jẹ́ àfi báyìí máa ní fi sí èmi là fà yìí ń bàbá yìí Iyakumullah. fi sí wọ́n bá ti lọ fi sí wọ́n lọ wọ́n fìdí èyí ń lọ́wọ́ ìdí mi ń ṣe èyí kọjá kí n tún gbá kálọ̀ eré ìwé ọ̀rọ̀ orin ìdí ìwúrò lérí jù lọ àmì ìtọ́lọ̀ ń bá ní wọ́n sáré wá nígbà ọkùnrin ọkọ̀ ẹ̀sà àkọ́kọ́ kọ́lẹ̀ kọ́ kéjì ọkọ̀ kẹta ọmọ yìí wá ní àkùrá ọkùnrin ẹ̀ bá jí àfẹlẹ́ yìí kún ẹlẹ́kẹta kó dà ẹ fi kún ìdí ẹ̀ fi ń jọ́ ọmọ mi náà nù ọwọ́ adé ẹsẹ̀ mẹ́rin ọ̀hún náà mo fẹ́ fi bá gbogbo ọ̀dọ́ sọ̀rọ̀. Ya shababal yawmi ala bikum. ẹ̀yin ọ̀dọ́ àfà. Ala bikum. tẹ́lẹ̀sẹ̀ wọ ayé wa tẹ́lẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ Ala bikum. 98 lè mi parí kéwú ni mo dà fà. Ala bikum. ọjọ́ orí mi ti kéré tó nǹkan ọmọ èké ni mí ọkàn àhúrú gbọ̀n ni ọmọ èké ni bẹ́ẹ̀ ni ọmọ èké ni mí lóòótọ́ àmúdi 98 lónìí ọdún tí Shehu Zazi lè kú níjọ́ Shehu Zazi lè kú ọjọ́ kẹta mọ́ gba sádà Shehu Zazi lè wọ́n sin wọ́n ní Friday kọ́ wọ́n sì gba sádà ní Sunday wá yọ 20 kí ni wọ́n 27 years mo ti dà fà lónìí ọmọ 27 years tó ẹsẹ̀ wá wọ ayé tó ti parí lé kéwú tí wọn náà ti ń ṣe wá sí wọn fẹ́ bọ́ sọ̀rọ̀. Ya shababal yawmi ala bikum. ẹni ó ti ọmọ 35 years tó ẹsẹ̀ wọ ayé tóun náà ti dà fáwọn wá sí wọn fẹ́ bọ́ sọ̀rọ̀. Ala bikum. ẹni ó jẹ́ jímẹ̀tì tèmi náà tá a jọ ń jó ń wà sí tá a ń jó rẹ̀ tá a pàdé ara wa lóde tá a rẹ̀ rìn síra wa wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. Ya shababal yawmi ala bikum. ẹ̀yin àlùfáà wa tẹ̀yìn aṣáájú wa tẹ̀ wá ń jòkó lẹ̀ ní bá yín sọ̀rọ̀. Ya shababal yawmi ala bikum. báwa bá ń jẹ́ sábàb ẹ̀yin jẹ́ bàbá sábàb. Ala bikum. lọ́dọ̀ àwọn àgbàlagbà àfáà ẹ̀yin lè ti dàgbà àfáà lọ́dọ̀ wọn àmọ́ àgbà àfáà ní lọ́dọ̀ tiwa. Hayakumullah. ẹ dákun ya dákun ya yìí yawmi dákun. ala bikum. Fumma sala fumma bala fi duna. ya sababal yawmi ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń bẹ lónìí ahlan bikum ẹ káàbọ̀. Fumma sala. ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ ń gbá máìkì mú ẹ káàbọ̀. Fumma sala. wọ́n kí n kífa ìwọ kọ́ wọ́n náà ń bẹ nínú wọn dé. Fumma bala fi duna. Thumma sahlan ẹ máa wọlé ẹ̀yin ọ̀dọ́ Fumma bala fi duna. ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ tí wọ́n ń tò yín sáyé tèbù torí pé ẹ lówó lọ́wọ́ ẹ má kéwú àmì ẹ lówó lọ́wọ́ ọjọ́ kan bẹ tí hàn yín lè mà ẹ̀ ń bọ̀ wá kù díẹ̀ tá a bá bá yín láyé tèbù á máa gbé wá sí fẹ́ni kọ̀ọ̀kan yín èkó gbogbo yín bẹ́ẹ̀ ti jòkó yìí wọ́n ti wá sí ìṣẹ́jú mẹ́wàá Ọ̀sìgbọ́dọ̀ káyà. láìfò ó sì gbé ìgbà wọn lẹ́mú àgbé àbá nǹkan bẹ ó sì ọgbọ́dọ̀ mú àyà wa àtàdísù wa wọ́n ló sì ká fúnra rẹ̀ á sì fún tọ́pìkì yìí ẹ máa jòkó lérí àga wájú lọ ẹ fà àwọn àfáà tí ń kọ́ máa ń kéwú tí wọ́n ní màá lẹ̀ ẹ jù wọ́n sẹ́yìn torí báwọn ò lówó. Ya shababal yawmi ala bikum. Thumma sala
الدنا ṣé o Darul Kiram mo ti ṣàdúrà yín kẹ́ tó dé yìí. Asaada Haji Abdul Wahab ọ̀rọ̀ àtòlílì wọ́n fi padà náà. máa kéwù lọ. Lazimi Qur'an irun talula látẹ̀kùn tọ́ọ̀gì àfihàn ilé nàjà látẹ̀kùn tọ́ọ̀gì àfihàn ilé nàjà. ẹjọ́ ó sì kú dáadáa náà. Tafadhal. Asaada ń gbọ́dọ̀ jòkó wá jòkó kìkan wọ́n fẹ́ kí n máa wojú wa ẹ̀fọ́ láyé bẹ̀rẹ̀ ẹ bá ń gbé àga Asaada síbẹ̀ wọ́n. Yóò já mi. Orin tí mo kọ òun Hayakumullah. ẹsẹ̀ mẹ́rin náà mo kọ́ nínú mọ́tò mo ti kọ́ kọ́dà àti dé Zagamu kí n tó kọ́ òun ni nǹkan wo ni wípé ọ̀rọ̀ ọ̀dọ́ mo fẹ́ sọ ní nfun nìkan bá kẹ̀ ẹ̀yìn sì fẹ́ mú orin olórin wọ́n fẹ́ kọ́ jẹ́ èyí tí ó wà látọ̀dọ̀ mi kò tí wà wọ́n àtìfà tèmi ò sì tó níbi tó lórin tó mo ti ṣe é rí ńgbà tí àyẹ̀sẹ̀ jáde lé kéwú tá à ń ṣe pátápátá kí tá à ń kọrin ńgbà mo ti wá jìnnà sí ọlọ́kọ̀ fẹ́ wá mọ́ o ti yé wa àmọ́ ńgbà mi ń bẹ tí máa sáré wá tí nǹkan mi bá ti dé káàdìsà kan bá ṣẹlẹ̀ yọ kàn wá èyí tó bá wá ẹ sáré mu tí n bá jòkó tí ọba wá efi rẹ̀ ní mo bá nǹkan mi lọ àmọ́ ńgbà ọyẹ kọ́rọ̀ ọ̀dọ́ ni ọwá sáré ó sílẹ̀ ọwá mẹ́rin ọ̀hún àwọn akọrin ọwá jòkó yìí Mudiru Darul Kiram Haji Abdul Wahab lójó home o ti yé wa gbogbo yín ẹ máa yẹ nbẹ bá rí yàn sí ẹ yàn bẹ́ẹ̀ sì rí yàn ẹ bá fi nǹkan mi lẹ̀ bó ti wà. Ya shababal yawmi ana bikum. Ya shababal yawmi ẹ̀yin ọ̀dọ́ tó ní tẹ̀m̀bẹ̀nù mímọ́ ń bọ̀ ẹ̀m̀bẹ̀nù mímọ́ ahlan bikum ẹ káàbọ̀. Ya shababal yawmi. Ya shababal yawmi. ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń ṣe jálàbí. Ya shababal yawmi. ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń ṣe jálàbí ahlan bikum. ẹ káàbọ̀ ẹ ti dé ẹ lọlé kí wúrẹ́ jọ Sàádà nìkan ìlú ẹ̀ sáàmù nìkan lẹ́ ń lọ gbogbo ọjọ́ yòókù ẹ fi ṣe jálàbí kí ajá àlàbí tí ọ̀sọ̀nù tó ń wá o ti wá gba Sàádà ọ̀hún náà lóòótọ́ jọ Sàádà rẹ o tún wá gbádá owó láwà ní òṣèbí àfà ọwá fèsì ojú ọ̀nà jálàbí rẹ ọ̀ ń parọ́ fáyé ọ̀ ń tajà tí ò sí o lè wá olúgbòhùn òfin kọ̀ntró owó ọ̀ ń wẹ ọṣẹ bìsàbìsà onídìí òfin kọ̀ntró owó oníwọlẹ́ni tí bá Ọlọ́run sọ̀rọ̀ tí ń gbọ́ èṣù ló sì ń bá sọ̀rọ̀ lóru ẹ ti wá dé ẹ ti rówó ọ̀dọ́ ni ọ́ ọmọ 30 years ni ọ́ o sì ti rówó ń di ìjà àfà o ti ra mọ́tò ńlá ọkọ́lé ńlá o sì sílé tó bá jáde nínú yàrá rẹ ní bedroom rẹ tó ẹsẹ̀ wẹ̀ tán ó ṣe fídíò wọ́n bá fọ́ ẹgbẹ́ ọ̀ṣọ́ gbogbo aṣọ tó wọ̀ ló kó kalẹ̀ ago aṣọ bàtà ó ṣe fídíò rẹ̀ fáyé ọ̀fẹ́ lọ program ọ̀fẹ́ fún ọ láwọ̀ dùnú ni kò lè ṣe wá sí o nílé gba wọ́n dùn ní o ẹ wo bí téèyàn kunú sí wọn ò pè ọ́ wá sí wọn ò ní fọ̀rọ̀ lọ èyí sàfà wọ́n kàn ní ọwá dá sí tọ́lọ́run ni èwo là á ṣẹ̀ṣẹ̀ tó ń kó aṣọ kalẹ̀ kí bàtà tí wọ̀ ní kíní kan tí wọ̀ ní jáde ńlẹ̀ rí ọ lọ òfin tó fi kalẹ̀ fọ́lọ́hun bọ́lọ̀ wọn bá ṣàánú rẹ kó ṣàánú rẹ bí ó sì ṣàánú rẹ kó fi ọlẹ̀ torí wọn farabalẹ̀ torí wọn náà ṣàánú ara rẹ o ti wá débẹ̀ àti rí ọbẹ̀ kó dé ọ̀káàbọ̀. fún mazahala ẹ̀yin àfà ẹ̀yin ọ̀dọ́ tẹ́yìn náà fẹ́ gba ojú ọ̀nà wá sí. Ahalabikum. ẹ fẹ́ ṣe wá sí kò sí kéwúlẹ̀. Ahalabikum. ìyá yín mo ti rí i pé aláìmọ̀kan máa ṣe wá sí. Ahalabikum. ọ̀dọ̀ wọn yà yín mo ti rí i kọ́dà ilẹ̀ haúsá aláìmọ̀kan ò ní ṣe wá sí. ilẹ̀ haúsá ẹ lọ ilẹ̀ haúsá aláìmọ̀kan ò ní ṣe wá sí.
yóò gbọ́ wá sí mi ọ̀dọ̀ àwọn ti rí pé ẹni tí ó mọ Suratul Fatiha yóò wá lọ gbọ́ kíṣẹ́ẹ̀tì àfáàsásìlì yóò gbọ́ kíṣẹ́ẹ̀tì náà sí gbùlà rábì ntí wọ́n lò àyà tí wọ́n lò bí wọ́n ti tú yóò wá ha yóò wá ha nù ṣùṣù àwọn wá sí àgbáyé tọ́ba wá ha gbogbo ẹ̀ tán yóò wá wọ ajá náà sì kan yóò ti fowó bá yín jẹ́ pé yín máa fún ọ lówó oṣù o ti wà lè gbọ́ kíṣẹ́ẹ̀tì bí ajá dọ̀ràhù àti fún àwọn àṣekà dọ̀ràhù ọlọ́mọsá jẹ́ àyẹ̀wò àgbẹ̀ gbogbo náà sì tán náà sì fún bàbá àgbáyé lè ha gbogbo ẹ̀ ọmọ gbowó oṣù wọ́n sá máa ké torí ìmọ̀túmẹ̀ àmọ́ bí tí máa fi Yorùbá tẹ̀lé fi yóò kúra gà. Ya shababal yawmi ala bikum thumma sala thumma bala. Àbá ń bọ̀ ṣé o já mi o tábà tó máa dọ̀ dé wá sí pẹ̀lú àwọn tá a wí ó tún wá fi wá sẹ́gbẹ̀ẹ́ ara wa gbogbo tí mo bá yàn ló jẹ ilé tí mo lọlé kí tí mo ké mo ṣe wàhálà tí mo sì mọ̀ níwọ̀n àjòkó pẹ̀lú ẹni tí ò ké nǹkan kan tọkàn rówó wọn àjọ gbé wa jòkó sẹ́gbẹ̀ẹ́ ara wa òun ló tún wá kọ́ sọ̀rọ̀ yóò mọ̀ wá wí rádán tọ́ba di àwa ni wọ́n bá rí nǹkan ó rí dúró ni ó rí tilẹ̀ ni ọ̀rọ̀ ọmọ ni ó rí pàǹpà lọ́rùn mi ni. Jama kíni yẹn ti dojúrú ẹwà ni wọn ò ní gbìyàn yìí máa jẹ pé báyà máa ń fìyàn gún ọ̀sẹ̀ mọ́nìsìn wọ́n máa ń fìyàn sàṣìjẹ ni wọ́n fìyàn sàṣìjẹ ni bá ọkàn odidi ọkàn èèyàn ló sì fi sàṣìjẹ àfa ló sì pèrè ìfún irú èyí tí wọ́n ló sì gé nìyẹn wọ́n láwọn tó tà fún wọn náà fi ṣe àṣìjẹ ni kí wọ́n fi ìfún èèyàn ṣe àṣìjẹ ìfún yẹn náà gá mi ò láìkẹ́ jíjẹ láwọn kìíní ìfún tí gbé máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn ó sì lọ lè bá wèrè sùn àfà kéèyàn máa lè sa ìgbẹ́ gbígbẹ lérí àtàn a sì wá tún jọ jòkó tira wa ẹ̀yin ọ̀dọ́ mo kí yín pé káàbọ̀ bá Thumma sahla. ẹ máa wulẹ̀ àmọ́ summa mahalan fìdúnà summa mahalan fìdúnà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé fa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eré yìí ti pọ̀ jù àsápajúdé yìí ti pọ̀ jù alifa wa Darul Kiram ọ̀dọ́ ni ó àmọ́ bó ti ń ṣe tiẹ̀ yìí dáa má yí padà sàádà ọ̀dọ́ ni ó àmọ́ bó ti ń ṣe tiẹ̀ yìí dáa má yí padà ó má tẹ̀lé àwọn ọ̀dọ́ tòní tí wọ́n rìn ọ̀nà tí ó dáa alifa wa Abdul Wahab wọ́n ní mímà ni ó àfà ni ó ọ̀dọ́ ni ọ́ ọ̀dọ́ rẹ̀ yìí dáa ó ti ń ṣe yìí ọba ló lówó oní onímọ̀ ìmọ̀ tó jowó lọ ọ wà sọ fún wa pé bẹ́ẹ̀ ni àfa àwa ló lóun ò fowó ṣé kò Ádámù ti wí bẹ́ẹ̀ Ádámù ní ìfowó Ọlọ́run má fún mi lówó owó tí wọ́n fi kú ọ̀pọ̀ òníwọ̀n ṣé Ádámù kan lóun ọ̀fẹ́ ọ̀dọ́ ni ọ́ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa bí ọ̀dọ́ àfa àti rí bọ́lọ̀hún ti fẹ́ kí àfa ọ̀dọ́ àfa bọ́lọ̀hún ti fẹ́ wọ́n sáyé tẹ́ ẹ bá fẹ́ wọ́rọ́ mùsùn rẹ̀ ẹ lè wo àlùfáà ẹ̀bùn olúwa pọ̀ Al-Hariri ẹ lọ lè wò ẹ̀yin ọ̀dọ́ àfa tẹ́ ń bẹ lóde òní tẹ́ ẹ lẹ́fẹ́ gbé ìsìlámù dúró ẹ lọ kọ́ ẹ̀kọ́ lára àlùfáà ẹ̀bùn olúwa pọ̀ Al-Hariri òun ni yóò jẹ́ gẹ́gẹ́ bí good ideal fún yín bí tí lòun báwọn ọ̀dọ́ tànà ti lòun tó lè fi dáa ẹ lè bá ń bi tí ọ̀dà afẹ́ bolúwa pọ̀ tí ó bá sì sọ̀rọ̀ kò ní sọ̀sọ̀kúsọ kò ní sọ̀rọ̀ pé mo fẹ́ níyì kò ní sọ̀rọ̀ mo fẹ́ gbayì ó ní mímọ̀ ó ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ọmọ àwí ọmọ àfa ọmọ àtọ̀ ọmọ àké ó nílẹ̀ akáyì àgbàlagbà ọmọ bí Ọlọ́run fún ní ẹ̀bùn àwọn àgbà tàná gbogbo tó wà pọ̀ ń wá kí tó wí pé òun torí ẹ̀sìn tó ń ṣe o gbogbo ẹ̀rọ Ọlọ́run wá ń ṣe fún nírọ̀rùn láì fà ó kọ́ ọ̀rùn ní ẹ̀bùn Olúwa
ẹ̀bùn ní àlùfáà náà rí nígbà tó dú ọmọ kéwu bàbá lórí ilé mi wòlíì Ọlọ́run ní ẹ̀mọ́lúwà wòlíì bí bàbá náà jẹ́ wòlíì bàbá náà kìí ṣe wòlíì á wà gbé ọsẹ gbẹ̀rẹ̀ kẹjọ tafa káwo tẹni tí ọkọ̀ débẹ̀ bọ́pṣọ̀ nǹkan fọ́lọ́run bó ti wà wọn yọgbà torí kìí jẹjẹkújẹ kìí lòlòkulò kìí tẹ̀ láwọn àfà káàfà lè bá kó míngù lẹ́nìkan ń jẹ bọ́lọ́run ti ní ọjẹ́ bí wọ́n ọ̀dọ́ àfà náà bá fẹ́ kí ọ̀la rẹ̀ ọ̀dà lè mú example lára rẹ̀. Ya shababal yawmi ala bikum thumma sala thumma mala. Ó tó báwọn náà kọ́ sí jẹ́ nǹkan mẹ́ta yòókù. Antum quwwatun lid-dinil hanif. Antum ẹ̀yin àfà antum quwwatun lid-dinil hanif. Ẹ̀yin ni pàwọ́ ẹ̀sìn Islam tá ń lò láyé lónìí ẹ̀yin ni pàwọ́ rẹ̀ àmọ́ ẹ ti họ́ fún pàwọ́ ó ti di power off ẹ̀họ́ nu power padà káwọn tí wọ́n ti sá fún wa kún lè padà wá torí wọ́n ti rí pé òkùnkùn iná ti kú iná ìjà àfa ayé tẹ́lẹ̀ táwọn bàbá ayé tàn lánàá ẹ ti pa á ẹ̀họ́ nu ẹ̀ padà káwọn tí wọ́n sá lọ ó lè padà wá torí wọ́n rí wa bí òkùnkùn wọn ò rí wa ní ìmọ̀lẹ̀ mọ́ ẹjọ́ wọn rí wa pé ìmọ̀lẹ̀ ti dé padà kókùnkùn paradà ẹ̀yin àfa ẹjọ́ òkùnkùn paradà ẹjẹ́ kí wọ́n lè òde. Antum urwatul wuthqa lana. Ẹ̀yin ni wọ́n ń pè ní al-urwatul wuthqa la infisama laha ìfisọ́ọ̀mù ti wá bá ẹ tún padà ẹ jẹ́ kí ìjà àfà ẹ jẹ́ kó ní rule and regulation ọ̀yẹ́ àṣẹ àlélẹ́rí kọ̀sálàṣẹ fún Islam àlólórí fún Islam ẹ jẹ́ kí ìjà àfà ó ní rule and regulation àfà tó bá ti lòdè tó bá ti wíwú tó bá ti sọ ìsọkúsọ tí ò kéwú gidi tí kàn wíwú kú wí lọ tààrà ẹ fún suspension wọn ò ṣe yín wọn á ṣe fàtiwá kan ẹnìkan ní á da alákẹ́ wọn kò ní da fún ọ wọn dàbà bàdé lákẹ́ ọ dé mi lákẹ́ àwọn tí ń ṣe rí ibú kí tí wọn wíwú kú ọ̀dà wọn lákẹ́ èmi tí ń sọ̀rọ̀ ọmọ kọ́dà bí tí wọn bá wí ọ̀bá wọlé ọgbà ó tún ó fún mi lómi ni à ń kó kí ni wọn sọ tí ò wọlé kò sí tí wọn sọ tí ìlẹ́rìí fún ìwọ ni òye wọn sọ kánjọ kan ẹnìkan ta kò mí gbọ́ wáyà padà bá mi lé ara àwọn àtàyè ṣe wà láì mọ́ padà rí kìíní yẹn mo ní jáde padà ní sọ kó ti tako mi irú àwọn fẹ̀ dálákẹ́ bá a ti ń sọ yìí nísìn wọ́n ti máa sáré kí ọ̀dọ̀ àwọn àgbàlagbà kí ẹ dálákẹ́ wọ́n ra wà lá ń bẹ̀sẹ̀ jẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ èèyàn tẹ́ ń ta fáṣẹ èèyàn tẹ́ ń jẹ tẹ́ ẹ tún sáṣẹ jẹ ẹ̀yin wọ́n bẹ̀sẹ̀ jẹ. mo ti kún bẹ́ẹ̀ ni bá lọ kẹta. Láàsìmìlì Qur'an ìwọ yìí ẹ gbé alukur'an lọ́wọ́ ẹ dún ní ma a ti júlẹ̀ àtọ́ ma. Tẹ́ ẹ bá fẹ́ ga bí àfàǹdà àfàǹdà kú ọ̀la rẹ̀ ọ̀parí. Baba alájà gbà kú wọn ọ̀parí. Baba Sheikh Adamu kú wọn ọ̀parí. Gbogbo àwọn àtàǹbẹ́ mi olójú ẹni ọba fàǹdà láyé nu wa olójú ẹni ọba fàǹdà láyé nu wa èmi ọba fàǹdà kó wà náà máa sọ rẹ̀ 19 kí ni wọ́n kú 66 olójú 1966 wọ́n ti ṣe 66 years táfàǹdà kú báyìí àbá fàǹdà ọlá fàǹdà ó sì parí láàrin 66 years. Bàbá fẹ́ dàbí wọn tó fẹ́ kí tiẹ̀ nù ọ parẹ́ ẹ lọ lè gbá alukurani lọ́wọ́ padà ẹ̀yin àfa àti ju alukurani ilẹ̀ olúgbòhùn lókù tẹ̀ ń gbá. Láṣìmí Kùránì irun tani ó la látẹ̀kùn tán kí a fi ń lè nàjà. Ní ọdún kan nígbà tí a sọ ọ̀rọ̀ kàfàrà lọ́dún náà a sọ̀rọ̀ nípa kàfàrà tí gbogbo àwọn èèyàn tán yà bù mí kí ni wọ́n fẹ́ lò ń bẹ̀rẹ̀ nìkan bá pè mí àfáà ni lọ́wọ́ ní àfáà yọ ọdẹ ọ̀n bẹ́ẹ̀ sì jẹ́ mo ní náà kí ni mo fi bàjẹ́ ọ̀n sọ̀rọ̀ fún àná kàfàrà ọ̀n pẹ́ kí ni gan mo ní tí ń wí yé mi ẹ̀yin ẹ̀kọ́ mi ní tó kù ẹ̀ fi kún adé máa ń sọ fún ọ
lọ́ba bẹ̀rẹ̀ ọ̀fọ̀ ní wọn kọ̀ bọ̀ ọjọ́ tí kìíní kan lọ labalábá tó wá lọ kò délé tẹ́ pé oye kìíní kan lọ kìíní kan ọ wá ṣe kìíní mú ní àgbàrá fún la orí ẹ̀láfún tí àáfà ní àìbabaláwo pé mo fẹ́ mẹni tí ń bá mi sọ̀rọ̀ ní èsì máa kí n ṣe méjìlá ìbánilẹ̀ ṣe face video call kájọ mẹni tá àjọ sọ̀rọ̀ tá àáfà ní àìbabaláwo àwọn ọlọ́mọ akéwù bàbá kìíní ń dàpọ̀ bọ̀ àwọn ọlọ́mọ akéwù bàbá kìíní kan ẹ̀ẹ́dẹ̀ ń bẹ̀sì jẹ́ mo ní ókè ṣé ọ̀fọ̀lẹ́ kí ń lè kéwù ní àbáyà mo ní ẹwà o ọba ẹ̀kọ́ bá rí bẹ̀ o kó wà náà lọ́mà o ẹ̀bọ̀ kọ́ bẹ́lẹ́bọ̀ o kásàsí ọba lásàsí o ẹgbẹ̀ nǹkan yìí o mo lè mi náà dá ọ̀pọ̀ rẹ padà fún ọ ẹwọ̀n nǹkan odidi àfá ó sì bẹ̀rẹ̀ ọkọ̀ lázìmí kùránà alukùránì ni ẹgbá mú irunmutaliwula tẹ́bá fẹ́ ga tẹ́ẹ̀fẹ́ wálẹ̀ látẹ̀kùn tọ́gíyà látẹ̀kùn tọ́gíyàn ẹ má yàtọ̀ gìmọ́lọ̀ ń lọ́wọ́ fi lẹ́yìn torí pé ẹ fẹ́ succeed ẹ fẹ́ là ẹ̀yin náà fẹ́ dèèyàn ńlá ẹ má yàtọ̀ gìmọ́lọ̀ lọ́wọ́. ìdí àrọ̀ dìná àtúnṣàwí mọ́mọ́tò. bàbá fẹ́ bá àwọn tí wọ́n ti lọ nínú ọlá nínú karama àti nínú òdèèyàn bàbá fẹ́ bá wọn. hasbuna sunnatu Toha sunna Nabi náà ti tó wa. sallallahu alaihi wasallam. lójú ọ̀nà tá a lè gbà tá a fi dé yìí ti ń lọ gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ sunna Nabi náà ló gbé wọn débẹ̀ ẹjá wa náà padà sórí sunna Ànábì ibi à ń bá lọ yìí kò dáa wá sí tá a máa ṣe ní sínú torí pàwọ́ àfọ̀ gbọ́ wá sí mọ́ làá fi ń bàjẹ́ sí i ẹ kó gbogbo àwa àfọ̀hún wá sí eré mídíà ẹ̀yin àgbààgbà wa ẹ̀yin pàráfísà àti dàkátìrà ẹ pèpè ẹ sì fọwọ́ ìjọba kún àfáà tó bá ti lóhùn òní wá ẹni wọ́n lè pè gbogbo àfáà tí ń ṣe wá sí mídíà ẹ̀yin fáìtì gbogbo wa àtọ̀dọ́ ni àti tó lóhùn dàgbà ni ẹ̀yin fáìtì wa ẹ kó wa lọ sí họ́ọ̀lù àbí kí wọ́n máa ń pè ẹ fún wa ní mùsùlùmá kan mùtámàrì kan ó ti yé báwọn ẹ máa wá béèrè lọ́wọ́ kó wá ó kálukọ ka Kùránì kó sì káyà ẹ bá ọjọba bọ bẹ́ẹ̀ bá fọwọ́ ọjọba bọ ẹni tí ó bá ti kọlifáyì rẹ̀ ẹ dá padà sílé kéwù ìjọba wọn sanwó rẹ̀. ìkáyà tí wọn wọ wá kà á. káwọn àgbààgbà àfà ní gbogbo ilẹ̀ Yorùbá yìí kó wọ́n ṣe ká máa ṣe screen fún wa kókó wa because ìjáde kó wá sírí mídíà láti máa sọ tó wù káàfọ́ ọmọ ju lámbà àwọn Naira Marley lámbà àwọn ìgílẹ̀ tó àwọn olórin wọn A5 Zero Àṣàkẹ́ òṣèun Portable lámbà wọn káàfà tí ó ṣe wá sí fún gbogbo ayé tí gbogbo ayé ọgbọ tẹlomi ó sunkún Ọlọ́run kí àfà wa Abdulgani yìí àbòtó àmín lọ́ndà abẹ ni ọkọlfàì nínú wá sí láyé ó fi kú mbẹ lọ́ndà abẹ wọn ìlà ilẹ̀ kàmáàlì Ọlọ́run ló ní pípé lọ́dọ̀ àmọ́ ń dà ká ṣe wá sí ọkọlfàì torí ayé a máa sunkún bí wá sí rẹ̀ Inshallah. wọ́n yẹ sábà rẹ̀ ń bẹ̀ àtà ọ̀kan náà àwọn àfáà wa ní àpọ̀ máa wà sí ẹlẹ́kùn lọ́dọ̀ àfẹ́ ẹlẹ́kùn wọ́n yìí sọ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wá sọ ńgbà tí ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ṣẹlẹ̀ yìí inú àfáà lọ́wà irú wọn tún kù nísìn láwọn kọ̀ọ̀kan táwọn náà tún ṣe bẹ́ẹ̀ tá a bá ti wá lè padà ń bi eléyìí tá a padà sí bí ìtànà àlùbáríkà àwọn tànà náà yọ̀nà àwa náà àwa ló sì lálùbáríkà á lè jẹ́ kù fáwọn tí ń bọ̀ wá lọ́la gbogbo àwọn alẹ́ kí wọ́n jòkó lẹ́yìn nìsín òun ló mú tíra lọ́wọ́ lẹ́yìn tó jòkó ǹdẹ́lú na tíra rẹ̀ kárí òun ní kì í ṣèwé oògùn ló mú lọ́wọ́ tíra ló mú lọ́wọ́ tọ́ bá wá dá àfáà tán báwo lo ò ti ní di ẹgbẹ̀jì
Alákùnrin. báwo ló ti nídìí alákùnrin ọ̀sà. ẹ dákun torí Ọlọ́run a máa sọ náà ni ẹni tí ó bá gbọ́ kí ẹlòmíì lè ní pé ń bàjẹ́ àfáà jẹ́ ìjà àfáà tiẹ̀ ní ń bàjẹ́ kì í ṣe tàwọn àfáà èyí tàwọn àfáà aláfẹ́ tó ṣe o tiẹ̀ tí wọ́n ń pè ní jà àfáà tí èyí ṣe jà àfáà òun là ń bàjẹ́ mọ́ lọ́wọ́ kó lè máa pé ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ni àwọn pè é náà ni yàtsábòhù dọ̀mọ̀ àánú máa hà njọ́ ma wá dọ̀ àfáà wájá mi wọ́n sọ fún wájọ́ náà mo ní àwọn àfáà onímímọ̀rì Báwọn àfa àtàná ti rí nù. báwọn àfáà àtàná ti rí nù Àwọn ewu hànàhànà. wọn ò ní jẹjẹkújẹ ìmọ̀ náà ni wọ́n sì dúró òun Darul Kiram ìmọ̀ ní bẹ́ńbẹ́ tó bá débẹ̀ ọ́ pàdé mà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ilé kéwú bẹ́ẹ̀ ọmọ ilé kéwú Markaz tó bá ní wọ́n kọ́ òun ní yẹ̀pẹ̀ àbí wọ́n kọ́ òun ní dàwá àbí wọ́n kọ́ òun nákàlí inú gbogbo ilé kéwú Markaz láyé ọjáde méjì àkọsọ kò sínú mawadi subject kò sí kundi inú subject Markaz Inshallah. kò sí jálàbí inú subject Markaz Inshallah. kò sí dàwa inú subject Markaz wọ́n bá kéwú tán Markaz tí ń bá ń lọ dé ni wọ́n àwọn mísẹ̀sẹ̀ ń ya àdó àwọn tí wọ́n kọ́ yé pẹ̀ lọ́dọ̀ wọn Sheikh Adamu gbé kalẹ̀ bil ulumi wan nizam wal amal kò sí wà dàwa ń bẹ̀ kò sí wà lè kundi ń bẹ̀ ibi ọba ti rí èèyàn tó ń gérí ẹ̀ ibi ọba ti rí jẹkújẹ tó ń jẹ ibẹ̀ ni ó sọ àmọ́ ọkọ̀ bá dákun kọ ṣàánú àwọn bàbá tí wọ́n ṣe wàhálà láti gbé mímọ̀ káàkiri ayé tó sì dàbá yìí kọ̀ bá dáa kẹ́ ẹ má fi rí ibu tí yín ba ọkọ̀ wọn jẹ́ ọkọ̀ ọmọ Markaz ni kọ̀ bá dáa kẹ́ ẹ má ba ọkọ̀ àwọn tí wọ́n gbé tàṣán wúfù tí wọ́n náà ń bẹ́ torí wọ́n rí ọtọ gbé bàdìrì lọ́wọ́ wọn wá nǹkan kan jáde wọn sáré wá bàndìrì jáde àtàsọ lè kéwù ẹ wu ọ̀tá sẹ́mi fáwọn ọ̀tá tó nìyí wọn máa má lè wú jáde ni pé bàndìrì àtàsọ lè kéwù rẹ̀ ní ẹkọ́ fi hàn kó lè mà pé sáwítà làwọn ń ṣe ohun tí wọ́n ń ṣe rè kìnìtà làwọn ń ṣe ohun tí wọ́n ń ṣe rè ilé kéwù tí wọ́n lọ yìí nígbà tó jẹ́ pé ilé kéwù ni wọ́n ti kọ́ wọn nígbà tó jẹ́ pé bíi sáwí ni wọ́n ti kọ́ wọn tí ó sì rí bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ abókò àwọn bàbá yìí jẹ́ mọ́ tá a bá lè protect okò wọn ká fi wọ́n lẹ̀ bí wọ́n ti ṣiṣẹ́ wọn tá a bá lè fi kún ẹ jẹ́ àfilẹ̀ bí wọ́n bá dé ẹ má jẹ́ àbàjẹ́ mọ́. Abẹ́yìn ni ẹ dákun. bí wàá ṣe ṣe rí nu. Ayakumullah. èmi dúró báwọn náà pẹ̀lú òkú Ọlọ́run á tún máa continue òkú tó rókun tá.